ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá tí a jọ ń bá ọ̀rọ̀ yìí bọ̀ ṣáájú àkókò yìí, mo kọ́kọ́ fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ kọ́rọ̀ mi yé yín, torí pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi ní máa là mọ́lẹ̀ tí màá máa pẹ́ sọ, àwọn orúkọ kan wà tí mi ò ní dá, nítorí pé mo fi tó yín létí pé ilé ẹjọ́ kan ti ní n gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yẹn mọ́, n gbọ́dọ̀ sọ nǹkan kan pa ẹ̀ mọ́. Ṣùgbọ́n ilé ẹjọ́ yẹn, ìgbà tí àwọn agbẹjọ́rò tí wọ́n wà pẹ̀lú wa, my legal team in my own establishment, the private lawyers, the good people of Nigeria, when they studied the judgment, it's not even the judgment per se, when they studied the order, the court order, wọ́n jẹ́ kí n mọ àwọn tí mo lè sọ àti tí mi ò lè sọ pending the determination of the matter. Oríyọmí Hamzat ní orúkọ mi. Bí Ọlọ́run ṣe dá mi, mo jẹ́ ẹni tí tó yẹ pé tó bá wù mí kí n dákẹ́, mi ò ní lágbára ju pé kí n má dákẹ́ lọ. Mo dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé tó bá wù mí kí n gbójú tí wọ́n bá yànyàn jẹ, tàbí mi ò rí àbí òdodo sá lọ níbì kan. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mi ò ní gbà, màá make sure pé mo dúró sódodo yẹn tí màá correct ní tó kù díẹ̀ káàtó yẹn. Tí mi ò bá wá láǹfààní àti ṣe mọ́, inú ìbànújẹ́ ni mo máa ń wà. Irú àkókò yìí wáyé gbẹ̀yìn ní bí ọdún 7 sẹ́yìn tí wọ́n restrict mi pé mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí rédíò mọ́. Mo rántí pé ńgbà náà mò ń jà fún àwọn òṣìṣẹ́ ni, àwọn teacher pàṣẹ ni ìjà yẹn pọ̀ fún nígbà náà, àti àwọn nǹkan tí ò dá tó ń lọ láàrin ìlú. Mo rántí pé ìgbà yẹn nírú eléyìí wáyé, but God be the glory today. Wọ́n ní ká má sọ̀rọ̀ lórí rédíò mọ́, wọ́n dẹ̀ ní kí n kúrò lórí social media, wọ́n dẹ̀ ní kí n má ṣe nǹkan míì mọ́, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn gangan náà ní kí n má dá sí mọ́. Mo dẹ̀ mọ ìdí tán fi ní kí n má dá sí, ó dẹ̀ yé gbogbo ẹ̀yin èèyàn náà pé ẹ mọ̀ ìdí tán fi ní kí n má dá sí, telling you that wọ́n á tú mi lẹ̀ tí àwọn nǹkan kan bá ti ṣe. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kọ́kọ́ rọ̀ yín, information tí mo ní update tèmi ó lágbára díẹ̀. Mo kọ́kọ́ fẹ́ rọ̀ yín pé mo fẹ́ fún yín ní àwọn Facebook address méjì kan, Facebook page méjì kan, tó yẹ pé ẹ lè má gbọ́ Oríyọmí Hamzat ń bẹ̀, but ẹ máa rí update ń bẹ̀ time to time. Àwọn èèyàn including ẹ̀yin tẹ̀ ń wò mí, àwọn bloggers, àwọn Facebook influencers, àwọn náà kóra wọn jọ tí wọ́n form Facebook page méjì yẹn. We have a radio in Ìbàràpá ní ìlú tí wọ́n ti bí Timothy. Wọ́n pè rédíò yẹn ní Ìbàràpá radio, online radio ní Ìbàràpá radio, IBRAPA, Ìbàràpá radio. It's an online radio. Mo kọ́kọ́ bẹ̀ yín torí Ọlọ́run, ẹ subscribe síbẹ̀, ẹ join Ìbàràpá radio lórí page lórí Facebook, ẹ join ẹ time to time, report bí nǹkan bá ṣe ń lọ, àtijọ́ ṣiṣẹ́ pọ̀, wọ́n á máa fún wa ní update gbogbo nǹkan tèmi ò lágbára àti sọ mọ́ báyìí lábẹ́ òfin. Ìbàràpá radio, wọ́n wà online radio ni wọ́n tún wà lórí Facebook, wọ́n wà ní page. They are waiting for the license, operating license from federal government to have a terrestrial radio, but they have been licensed to operate an online radio, Ìbàràpá radio. Ṣé ẹ mọ̀ pé Ìbàràpá méje ni wọ́n? Gbogbo àwọn Ìbàràpá yẹn, Èrúwà, Igbóọrà, Ìgàngàn, Ayétẹ̀, Ìdèrè, Tápà àti Gbàǹlátẹ̀. Ìlú méje yẹn ló fọ́ọ̀mù Ìbàràpá. Inú ìlú méje yẹn ni Timothy ti jáde, which is Èrúwà. So wọ́n ti fẹnu kò
láti máa lo rédíò yẹn. Ìbàràpá rédíò www.ibaraparadio.com lórí íńtánẹ́ẹ̀tì ẹ lè gbọ́ ọ́díò rẹ̀. Lórí Facebook náà page yẹn ó ń function all the time. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn, ẹ bá mi subscribe sọ́dọ̀ àwọn, ẹ máa gbọ́ oríṣiríṣi ńbẹ̀. Number 1 nìyẹn. Number 2, eléyìí ò kì í ṣe rédíò orí Facebook nìkan ni. Justice for Timothy ìní page tí wọ́n open Ìbàràpá Radio and Justice for Timothy. Gbogbo àwọn update tí ẹ máa ń gbọ́ lẹ́nu Oríyọmí Hamzat ẹ máa gbọ́ ńbẹ̀. Ẹ máa rí àwọn èmi ò tún pick up àwọn nǹkan míì tẹ́mi ó máa ṣe tẹ́ máa rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Màá pick up àwọn nǹkan míì tí màá máa ṣe tẹ́ máa rí. But Ìbàràpá Radio and Justice for Timothy lórí Facebook page yẹn ti máa rí Justice for Timothy. Ṣé rí Justice for Timothy yẹn àti Ìbàràpá Radio yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi follow méjèèjì. Èyí tí Justice for Timothy ò bá ti gbé Ìbàràpá Radio ó gbé, èyí tí Ìbàràpá Radio ò bá ti gbé Justice for Timothy yóò gbé lórí ẹ̀rọ ayélujára. A ní kúrò lójú kan náà tá a bá sún, téèyàn bá sùn kò ní sún, téèyàn bá fọwọ́ lẹ́rán ìyá yẹn ló máa jẹ pa. Now mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀yin lẹ ní ká raise fund láti gba lọ́yà tí yóò bá wa ṣe case tó ń lọ yìí, tó ń lọ lọ́wọ́ yìí. Kì í kúkú ṣe pé a ní lọ́yà tẹ́lẹ̀, ṣùgbọ́n àkàrà wò pa ló kájú ẹ̀kọ́ gìrì, ká mú yangan sán yangan ló lè dá yangan lára. Àkàrà wò pa ló kájú ẹ̀kọ́ gìrì, ká mú yangan sán yangan ló ń dá yangan lára. Ìyẹn ni pé ẹni tó bá mojú ògún kó pa bìnírè, ẹ bá mojú ajá kó dẹ. Tí àìsàn bá ti dà àìsàn burúkú, oògùn burúkú náà la fi wò. Tí nǹkan bá ń bọ̀ báyìí, tí èèyàn bá ti wo sàkún rẹ̀, èèyàn náà wàá gbé ntọ́jọ́, èèyàn ó gbé pàdé ẹ̀. So ẹni ká gba SAN. Ìgbà tí wọ́n sọ pé ká gba SAN, ká gba SAN. Tí a bá wo àwọn tí wọ́n sọ pé ká gba SAN, 90% of àwọn tí wọ́n sọ pé ká gba SAN fún kéèsì yẹn, wọ́n jẹ́ àwọn tí wọ́n sọ pé ká wá barrister Femi Falana SAN ká wá wọn lọ. Nọ́mbà àwọn wá pọ̀. Àṣẹ bí wọ́n ṣe pè àwa ni wọ́n ń pè àwọn náà. Barrister Femi Falana SAN, àwọn náà tí wọ́n ti monitor kéèsì bọ̀, wọ́n dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So I am happy to tell you now that the family of Adedoyin wọ́n ti right bàbá Barrister Femi Falana, family of Timothy, family of Timothy, ẹ má bínú mo sorúkọ ẹ pè ní o. Family of Timothy wọ́n ti right bàbá Femi Falana SAN. Bàbá dẹ̀ ti reply. So ìtò wà ń bẹ̀ báyìí ni pé Femi Falana tẹ́ béèrè pé ká lò, wọ́n ti gbà láti bá wa ṣiṣẹ́ o. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́, bá a ṣe ń sọ̀rọ̀ yìí. So ẹ̀yin ọmọ Nàìjíríà kọ́kọ́ fọkàn balẹ̀ pé kéèsì yẹn tí à ń fà bọ̀ ó ti wà lọ́wọ́ best hand, the hand we can trust, the professionalism we can rely on. Ká pe Ọlọ́run, ká gbà, ká rely lórí Ọlọ́run, ká dẹ̀ rely lórí ẹni tí Ọlọ́run fi yé. So bàbá Barrister Femi Falana wọ́n ti take up kéèsì wa o. Àwọn ni wọ́n máa ṣe báyìí SAN. So ká kọ́ fọkàn balẹ̀ pé Ọlọ́run ti bá wa ṣe. Wà kó padà dé. Ọ̀yá mo ti padà dé. Èló ni owó tí àwọn èèyàn san wọlé? Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, tí fóònù yẹn bá ti gbóná tó bá ti sá lọ padà, ẹ lọ sí Ìbàràpá Radio, ẹ rí wò ń bẹ̀. Àbí ká máa lọ YouTube wa Oríyọmí Hamzat Rescue Mission. Àbí ká lọ sí Instagram Oríyọmí Hamzat Official. So ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta Ìbàràpá Radio on Facebook page ni o. Oríyọmí Hamzat Rescue Mission on YouTube, Oríyọmí Hamzat Official on Instagram, títí Facebook oriyomyhamzat.com yẹn tó ń bá gbóná díẹ̀. Now kí ni mo fẹ́ gbìyànjú àìsọ ni pé ẹ ṣe àdúpẹ́ o. Àwọn èèyàn dìde, wọ́n dẹ̀ san owó fún wa, wọ́n contribute. Yóò yà yín lẹ́nu pé 500 naira wà ní owó táwọn èèyàn contribute. Telling you that àwọn èèyàn wọ́n fẹ́ nǹkan tó dáa. Let me put it that way. Mo pé mo sọ fún yín pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi ò ní lè lò lénìí. Anything? Ẹ jẹ́ n dúró díẹ̀ kó padà dé. Information wà very important.
Ó sì padà dé. Ẹ fèsì ń bọ̀. Pàpàtà. Ó wà ní hall. Ó wà. Yes, sir. Chairman. So, Baba Femi Falana, San, wọ́n ti ready láti bá a ṣiṣẹ́. Femi Falana San is ready to work with us. Wọ́n ti take, ó ti lọ padà. Mo sọ fún yín mo ní yóò lọ padà, ẹ dúró dè mí. Ṣé kọ́ wọlé lẹ́ẹ̀kan ló fi dàrú? Ìgbà míì lẹ́ẹ̀kan kọ́ọ̀lù ọkọ̀ wọlé, létà kọ́ wọlé. Ẹ̀yin tá pè mí, mo rí live tí mo wà náà lẹ́yìn pèsè. Sorry, Lokanzo. Lórí live show, fóònù tí mò ń lò fún live show yẹn náà lè fi ń pè. Tí ẹ bá ń pè bẹ́ẹ̀, àní enjoy show yìí, ó dẹ̀ máa stop. Some máa ń flag Facebook na YouTube náà. Okay, ẹ máa lọ. So, Baba Femi Falana, barrister family Adegoke, our family Timothy, letter to family Adegoke, Timothy, Oluwadamilare, letter tí wọ́n kọ, ó ti tẹ bàbá lọ́wọ́, ó ti tẹ Femi Falana San, ó ti tẹ wọ́n lọ́wọ́. Wọ́n dẹ̀ ti reply wa pé àwọn ready láti ṣiṣẹ́. Lẹ́yìn pé wọ́n dẹ̀ tún reply wa pé àwọn ready láti jókòó so that tó bá lọ ká lè pè pé ní ẹ ti fẹ́ lọ kó sì pè wọ́n padà. Now má wá bí o wọ́n pé ìwọ ògbó o má jẹ́ rí ọ́n bí má hàn lórí sóò yìí ògbó o wá hàn tiẹ̀ o ìtìpá náà gbó Ọlọ́run ni o. Now àpò àsùnwọ̀n tá a fi síta pé kí ẹ̀yin èèyàn kẹ́ bá wa fowó sí. Ní ọjọ́ kejì tá a fi àpò àsùnwọ̀n síta, ìyàwó Timothy ó pè mí. Ọjọ́ kejì tá a fi àkáǹtì tẹ́ fowó sí síta, ìyàwó Timothy pè mí torí pé ọjọ́ tí Gbadé sọ pé ká fi àkáǹtì yẹn síta, àwa náà wò pé ó ti yẹ ká fi síta, but èmi bọ́lọ̀ ń ṣe dé mi ó láti lọ lé àkáǹtì owó tó bá fẹ́ ká lò wọ́n láti lọ fún wọn lówó. Kí máa fi àárín yẹn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn jákèjádò àgbáyé tí ẹ bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì nọ́mbà barrister Femi Falana, tẹ́ ń sẹ́ndì nọ́mbà wọn sí wa, tẹ́
ìwọ